Mo kí ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa gbọ́ mi tàbí láti máa wò mí ní àsìkò yìí. Èmi ni David Adeniji. Kí nìkan tí mo fẹ́ bá wa sọ lónìí? Òun náà ni àṣírí nípa ìṣẹ̀mbáyé. Tí mo bá sọ pé àṣírí nípa ìṣẹ̀mbáyé, mo ń sọ̀rọ̀ nípa wípé àwọn ogun kan wà tó jẹ́ pé láti ìpìnlẹ̀ ìṣẹ̀mbáyé, láti ìgbà tá a ti ṣẹ̀. Ìyẹn ni pé àwọn ìran wa tán ti ṣẹ̀ wá. Nǹkan tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn. So tí n bá dẹ̀ wá ń sọ̀rọ̀ nípa ẹ̀, ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn yìí tí bá a ṣe ń live, ọ̀pọ̀lọpọ̀ ò ṣàkíyèsí ìpìnlẹ̀ ilé wọn, ọ̀pọ̀lọpọ̀ ò ṣàkíyèsí ibi tí wọ́n ti jáde, ọ̀pọ̀lọpọ̀ ò ṣàkíyèsí, wọn ò mọ̀ pé ìrìn àjò ilé ayé yìí ju bí ẹ ti lérò lọ. Ṣẹ́rí, Bíbélì sọ pé àwọn bàbá jẹ àjàrà, wọ́n ní eyín ń kan àwọn ọmọ. Oh God, lóòótọ́ Bíbélì tilẹ̀ sọ níbi kan pé ká má ṣe pè òwe yẹn mọ́ ní Ísírẹ́lì. Lóòótọ́ Bíbélì sọ, ṣùgbọ́n bàbá jẹ èso àjàrà, eyín ń kan àwọn ọmọ. Ó ṣẹlẹ̀ di táìmù tá ń wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó ti ṣẹ̀, tó jẹ́ pé àwọn ọmọ gangan ló wá ń jẹ ìyà ẹ̀. Àwọn òbí ti ṣẹ̀, àwọn bàbá wọ́n ti ṣẹ̀, ṣùgbọ́n ìyà ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ló ń jẹ. Mo máa láǹfààní àti lè ṣàlàyé fún wa díẹ̀ nípa nǹkan tí mo ń sọ. Torí wípé ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn àjò kan wà tí àwọn bàbá wa ń rìn nígbà yẹn lọ́hùn, tó dẹ̀ jẹ́ pé ó já sí repercussion, tó jẹ́ pé lórí wọn ó lè mọ́ lè ṣẹlẹ̀. Àwọn tó mọ ọgbọ́n tí wọ́n tún lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá nínú ìran ìdílé tán ti ṣẹ̀ wá ni wọ́n ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé wọ́n ti kú, tó jẹ́ pé ó lè jẹ́ repercussion yẹn ló pa wọ́n, tó dẹ̀ tó wá rí, tó tún wá bọ́ sórí àwọn ọmọ, látòrí ọmọdé ọmọ, látòrí ọmọdé ọmọ, látòrí ọmọdé ọmọ. So ó wà lára nǹkan tó ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ní ayé tá a wà yìí. Àwọn ẹlòmíì wà tó jẹ́ pé ẹ jẹ́ n fi ṣàpẹẹrẹ. A máa ń ṣe àwọn àdúrà kan wípé ẹni tó bá ṣe báyìí, bóyá ọ̀tá wa àbí nǹkan tó ṣe aburú tó ṣe báyìí, kọ́mọ ẹ jẹ́ ń bẹ̀, kó jẹ́ ń bẹ̀, kọ́mọ ẹ jẹ́ ń bẹ̀. Ṣé ti rórú ẹ̀? Ọmọ ò ṣẹ̀, àwọn bàbá màmá àwọn ló ṣẹ̀, ṣùgbọ́n wọ́n á ti máa gbé àwọn ọmọ wọn gégùn kalẹ̀. Àwọn ọmọ á wá dé sílé ayé, ègún á ti dúró dè wọ́n. Ègún á wá ti dúró dè wọ́n. Ilé ayé yìí ju gbogbo bí a ṣe lérò lọ. Ilé ayé yìí ju bá ṣe lérò lọ. Bí ẹlòmíì bá ya picture bí ọ̀rọ̀ ilé ayé ẹ̀ ṣe rí, ibi tí ogun ti ṣẹ̀ wá, ibi tí ogun ti wá, ó dá mi lójú gbangba wípé orú ẹni bẹ́ẹ̀ àárọ̀, ọ̀sán, alẹ́ á máa gbàdúrà ni. Àárọ̀, ọ̀sán, alẹ́, òru á máa gbàdúrà. Ìṣẹ́jú, wákàtí á máa gbàdúrà. Kẹ́ ẹ lè mọ̀ pé ilé ayé ju bí ẹ ṣe ń fi ọkàn sí lọ. Òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ìnira fi ń bá ọ̀pọ̀lọpọ̀. Ẹlòmíì á fẹ́ rí àánú gbà, nǹkan ká tún blọ́ọ̀kù ẹ̀. Ìgbà míì wà kì í ṣe àjẹ́ ilé, kì í ṣe mèrè ilé, kì í ṣe ọ̀tá ilé, kì í ṣe ọ̀tá òde. Ó jẹ́ àwọn ègún tó ti wà ńlẹ̀. Bíbélì wípé ègún kì í wà láì nídìí kan. Mo dẹ̀ gbàdúrà, má jẹ̀mú ègún tó wà nínú ìran rẹ, tó fẹ́ máa ní ipa lórí ayé rẹ, lórúkọ Jésù, ẹ mọ́ palẹ̀ rẹ̀ mọ́. Àwọn àṣírí yìí la gbọ́dọ̀ mọ̀, àṣírí ìjìnlẹ̀ nípa ìṣẹ̀mbáyé. Tí n bá sọ pé ìṣẹ̀mbáyé, àwọn èèyàn rò pé bóyá àwọn ìṣẹ̀ṣe nǹkan kan. No. Nígbà tí àwọn bàbá wa ti ṣẹ̀ wá, àwọn ègún kan farasin, àwọn wàhálà kan farasin tó jẹ́ pé ó ń generate láti ìran kìíní
dé ìran tó jẹ́ pé a lè mọ́ ní àǹfààní àti kà. Wọ́n ní ìran mẹ́ta, wọ́n ní kò gbọdọ̀ lòdì. Wọ́n ní ìran mẹ́ta ìtòsí. Wọ́n ní ìran mẹ́ta ìtòsí. Tí ìran 50 tí ò bá múra, wọ́n máa tòsí. Tí ìran 50 ò bá múra, wọ́n máa ṣe kíni sà? Wọ́n máa tòsí. Tí ìran 50 ò bá múra, wọ́n máa tòsí. So torí ẹ̀ ni mo ti sọ fún wa pé ẹja ṣọ́ra, ẹja máa gbàdúrà ní àìsinmi àti ní àìsàárẹ̀. So ilé ayé ti ju bí a ṣe lérò rẹ̀ lọ. Ilé ayé ó ti ju bí a ṣe lérò rẹ̀ lọ. So ẹ má bínú, kọ́ tó fẹ́ máa disturb mi ni. Now mo gbàdúrà fún ọ lórúkọ Jésù, ò ní dààmú. Ògo ni fún Ọlọ́run. Èmi ni David Adeniji. God bless you. Amen. 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 Mi fẹ́ gbà wá ní àkókò nítorí ó ní àwọn program kan tí mo ń lọ. So mo ń padà bọ̀ láti wá tú pẹrẹpẹrẹ àwọn ọ̀rọ̀ nípa àṣírí, nípa àwọn àṣírí ìṣẹ̀mbáyé.